Agbègbè Iyemaja Òkòlóró Ìlọrin òun ni àtòkọ eré wà báyìí níbi tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà tó fi ṣẹlẹ̀ níbi tí tírélà kan tó kó ẹrù bámúbámú tó ń jóná pẹ̀lú ọkọ̀ agbépo kan. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu àwọn tó wà ní agbègbè náà ká gbọ́ tí ó lè sọ nípa ìṣẹ̀lẹ̀ náà. Kí ni orúkọ yín? Orúkọ mi ni Abdulhakeem láti ìlú Iyemaja ní ibí báyìí. Ibí báyìí ni àwa ń gbé. Ìṣẹ̀lẹ̀ tí ó sì ṣẹlẹ̀ yìí ṣojú wa ni ó ṣe tí ó fi ṣẹlẹ̀. A sì gbìyànjú láti pe àwọn panápaná, àwọn panápaná wá ní láti sọ fún wa pé ní àwọn wà ní táǹkẹ̀. So títí tí iná tó fi jó odidi àìmọye èèyàn nínú mọ́tò yìí, ó jó wọn ní ọ̀pọ̀lọpọ̀ tí àwọn tó wà níbẹ̀ tí wọ́n pọ̀ bá mú. Na a pe àwọn òṣìṣẹ́ panápaná, wọ́n jẹ́ kó yé wa pé ní ọ̀nà táwọn wà jìn, àwọn wà ní táǹkẹ̀. Na a fi àsìkò yìí a fi rọ ìjọba wa ní Kwara State, Malam Abdulrahman Abdulrazak, kí wọ́n dákun ìjàmbá iná tí ń ṣẹlẹ̀ ní express road yìí kò ń ṣe méní, kò ń ṣe méjì, kò ń ṣe mẹ́ta. Ìjàmbá yìí ti pọ̀ jù tó dẹ̀ sẹ́ni pé ó ti sú àwa gan alára tí à ń gbé ní agbègbè yìí. Àìmọye ìjàmbá iná ló ti ṣẹlẹ̀ léyìí tó já sí pé ní à ń rọ ìjọba kí wọ́n dákun, kí wọ́n bá wa gbé àwọn elétò panápaná kan bóyá sí agbègbè Okolówó àbí Madi, so tí ìjàmbá náà yìí tó bá ṣẹlẹ̀ á fi lè máa rí wọn pè lásìkò. A rọ ìjọba, a sì bẹ̀ ìjọba kí wọ́n dákun, kí wọ́n ràn wá lọ́wọ́ ní pẹ̀lú gbogbo àwọn ohun mèremère, ohun àdánù tó já sí pé ní inú wa. So a bẹ̀ ìjọba Kwara State, àló mọ̀ bá wa ràn wọ́n ní ọwọ́. So a bẹ̀ gbogbo ìjọba kí wọ́n dákun, kí wọ́n ràn wá lọ́wọ́ látara ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ sí wa yìí. Àwọn èèyàn tó kú tá a bá ní kí a fojú wò wọ́n, nítorí gbogbo alamọ̀ bí àwọn Haúsá bí wọ́n ti máa ń háàgì sí orí mọ́tò, tí a bá ní ká fojú wò wọ́n, wọ́n gbọ́dọ̀ lé ní 100 jù bẹ́ẹ̀ lọ, because mọ́tò kan bàjẹ́, àwọn yẹn sùn síbẹ̀. Mọ́tò táǹkà kan àti mọ́tò kékeré kan, àwọn ni wọ́n kọlura wọn tí jàǹbá náà yìí tó fi ṣẹlẹ̀. So gbogbo àwọn tó sùn yẹn ojú oorun gan ni ìṣẹ̀lẹ̀ yìí ti bá wọn, gbogbo wọn ni wọ́n kú. Àfi ẹnìkan kan tóun ráyè bọ́, apá ẹnìyẹn gan sí ó ti dá láàbò ara, apá rẹ̀ dá. So fún délé yẹ dákun àrọ ìjọba Kwara State. Ìṣẹ̀lẹ̀ yìí ó ṣẹlẹ̀ ní 15 minutes after 8. Àwọn panápaná wọ́n dé sí kọ́lá kò tí jù ṣẹ́jú 5 lọ báyìí, wọ́n ṣẹ̀ṣẹ̀ dé sí ni. Àwọn panápaná wọ́n dé ní 10:45, yes, 10:30 náà dé. Àwọn panáde ní 10:30.